Orúkọ mi ni Olúwaṣeyì Adéníyì. Ní èrò tèmi pé bóyá sódà tàbí kò dáa kí ọkùnrin máa wò ta. Kí lákọ̀ọ́kọ́ kí èmi kọ́kọ́ sọ tèmi gẹ́gẹ́ bí ẹnìkan. Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, ìyàwó tí Ọlọ́run fún mi, ìyàwó tó nítẹríba tó sì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀, so kò sí ìdí fún mi láti wò ta. Ṣùgbọ́n tí bá ní ká wò ó ṣẹlẹ̀ lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ kan ló dẹ̀ fà á tí ọkùnrin fi máa ń wò ta. Alákọ̀ọ́kọ́ ni pé àwọn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá wa, ọkùnrin kò fẹ́ kí obìnrin jẹ́ onígbéraga. A sì ní àwọn obìnrin tó jẹ́ pé àti tẹríba fún ọkọ wọn ó ṣòro díẹ̀. A sì ní àwọn kan níta tó jẹ́ pé kán tẹ́ ọkùnrin lọ́rùn, iṣẹ́ tiwọn nìyẹn. So tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá bọ́ sí ọwọ́ obìnrin bí eléyìí, kò sí ni yóò wò ta. Alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni ìmúra. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì, mo ṣe àforíjì fáwọn obìnrin míì, àwọn kan lára wọn ìmúra wọn kù díẹ̀ káàtó. Even a máa lọ́kọ ọkọ mi gan-an tó bá gbà ẹ̀díá tó ṣe kó nǹkan bẹ́ẹ̀ lé epo rárá. Obìnrin míì yóò rọ aṣọ mọ́yà ni tí ò sí ń gbòòrò. So eléyìí náà wà lára kan tí ọkùnrin gbà míì náà nǹkan tí ojú bá rí ta gbà míì ó máa ń ṣòro láti lè gbójú kúrò. Wọ́n sì oríṣiríṣi bí àwọn obìnrin kan ń gbòòrò bó ṣe máa ń múra yóò máa ń fi àyè lẹ̀ fún ọkùnrin láti rí àdánwò yẹn tó lè borí rẹ̀. So ara kan tí ó ṣẹlẹ̀ tí ọkùnrin fi máa ń wo ìta lílé àdúgbò ẹ̀ lọ. Àwọn kan wà tó yẹ pé àwọn obìnrin kan wà ní ìgboro tó yẹ pé bóyá wọ́n lọ kọ́ ẹ̀kọ́ yẹn ni o, ìṣọwọ́ṣeré wọn pẹ̀lú ọkùnrin ó lágbára gan tó yẹ pé obìnrin míì nílé kò ní. So ilé náà wà lára kan tí wọ́n fà á tí ọkùnrin fi lè máa wo ìta. Ṣùgbọ́n ní èrò tèmi o, kò bójú mi tó tí a bá ti níyàwó sílé tó lọ́ọ́ sì fún wa níyàwó nínú tí ò bá tẹ̀ sí dáadáa tó ká tẹ̀ pàkíyèsí ẹ̀ sí láti ṣe dáadáa. Ìdá kí ọkùnrin máa wò ìta. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣeyì Adéníyì. Orúkọ mi ni Ọlálékan Lawal. Ìdí tí àwọn ọkùnrin ká ṣe máa wò ìta ò ní pé tí àwọn obìnrin wa tí wọ́n bá ṣe déédéé bí wọ́n tọ́jú wa, oúnjẹ kan sí oúnjẹ tí wọ́n ṣe. Nígbà tá a bá ti mọ oúnjẹ pẹpẹ súùpù níta díẹ̀díẹ̀, ibẹ̀ náà ni a lè rí ẹni tí ó máa tọ́jú wa. Èyí jẹ́ kókó kan tí àwọn ọkùnrin ká fi máa ń wò ta. Ìdí mìíràn sì tún ni wípé àwọn obìnrin àwọn náà nígbà tí ó bá yẹ kán wọlé láago méje tí wọ́n wọlé láago mẹ́sàn-án tí wọ́n ṣe déédéé nílé, ọkùnrin náà yóò di ẹni tí òun náà ń fojú síta díẹ̀díẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ni Niyawo. Ìdí tí àwọn ọkùnrin fi ń wò ta ó pọ̀. Ẹlòmíì àdámọ́ ni níran wọn yìí lè dúró lọ́dọ̀ obìnrin kan. Ó sì máa ń wù wọ́n kan dúró ṣùgbọ́n bọ́lọ́run ṣe dẹ́ nìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run dá wa. Àwọn ọkùnrin míì wọ́n lè dúró tóbi nǹkan. Àwọn ọkùnrin míì wọn ò lè dúró tóbi nǹkan. Bí wọ́n wá wò ta a lè sọ pé bí àwọn nífẹ̀ẹ́ ìyàwó ilé wọn ṣùgbọ́n bọ́lọ́run ṣe dá àwọn sì kọ́ ni wọ́n dára wọn. Ìdí míì tún ni pé ìyàwó ilé míì ẹni ibi pọ̀ nù, especially àwọn tó bá lọ́kọ tó wà responsible tí ò fẹ́ lórí òrìnkùnrin, àwọn ni máa ń ṣàgbákò kí wọ́n fẹ́ ìyàwó tí ó mọ fìtínà wọn. Ọkùnrin sì ní tí obìnrin ṣe fọ́kùnrin tó lè dùn ọkùnrin jù ó ní kó ní tò ìyàwó mi o, mo fẹ́ súnmọ́ o kí ìyàwó ní òun sí. Ìyàwó tí ń bọ́ bùkátà lé lórí. Ọkùnrin tó bá jẹ́ ọlọ́pọlọ pípé tí ó bá fi bá ìyàwó òun jà yóò yà àmùpọ̀ ọ̀tá tí ó lọ tọ́jú ara rẹ̀. Especially ọkùnrin tó bá ti lé 40 years tí ò bá súnmọ́ obìnrin bó ṣe yẹ kó súnmọ́ obìnrin tó, òun náà fi kú ṣeré ni, àìsàn wà ní. Àti pé ọkùnrin tọ́lọ́run bá ṣe lólówó, owó ìdárìn yóò mú nǹkan mìíràn lọ. Tọ́lọ́run bá dá ọkùnrin tó rí jẹ tó rí mu rárá tù, ó lè fẹ́ indulge. Èèyàn ní kówó jẹ, èèyàn ò náwó náà. So ó lè fẹ́ tọkùnrin bá sì tún rẹwà, àwọn obìnrin náà ò tún wo mọ́, wọn ò ní jó gbádùn. Gbogbo wọn náà sì kọ́ ló lè máa lé ọlọ́mọdé àṣẹ ayé níbi kéèyàn tó ń lé obìnrin. Àwọn nǹkan wọ̀nyẹn tó wà ń bẹ̀. So ó póríṣi àwọn obìnrin míì náà tó máa ń mọ̀ wọ́n sì seduce ọkùnrin, wọ́n wọṣọ tó fara lẹ̀. Àti pé kọ́lọ́run ṣàánú wa, àdúrà náà ni kí àwọn ìyàwó wa máa gbà, kí àwọn ọkùnrin máa kán náà ó sì ṣiṣẹ́ àwọn bó ṣe kán ṣe gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí èrò tèmi, wọ́n béèrè kan béèrè pé why tí àwọn ọkùnrin fi ń wò ta. Ọ̀nà tọkùnrin ń gbà wò ta, tá a bá wò ó,
ó pín sí bí ọ̀nà méjì sí mẹ́ta. Àkọ́kọ́, ọ̀tọ̀ ní pé tó àbùdá nature ẹlòmíì ń bẹ tẹ́ pé tó bó fẹ́ ìyàwó kan, bó fẹ́ méjì, bó fẹ́ mẹ́ta, bó fẹ́ mẹ́rin, yóò tún wò ta. Bó fẹ́ ẹyọ kan yóò wò ta. Torí pé tó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ni. But ẹlòmíì ń bẹ tẹ́ pé kò dídì wù lọ́kàn láti wò ta, ó ti fẹ́ ìyàwó tó fẹ́ sílé. Ṣùgbọ́n ìyàwó tó bá fẹ́ sílé gan tí kò tẹ́ lọ́rùn, tí ìyàwó òun kò bá máa satisfy want ẹ̀, a máa mú ọkùnrin míì. Tàbí bí prayer bá ti pọ̀, if there is too much of prayer over the husband to our wife, you focus another, a máa wò ta báyìí máa tẹ̀tàn lẹ́lòmíì lọ́fẹ̀ẹ́ bẹ́tà ìyàwó mi. Ọ̀kan tọ́nà. Tó wá sí kẹta ni pé tó ọ̀tọ̀ ni pé kéèyàn ní ọ̀rẹ́ a máa fa environment, peer group. Àwọn ọ̀rẹ́ mi wọ nìkan ló wá fẹ́ ìyàwó kan. O lè mú kó tiẹ̀ mú ìyàwó kejì kí wọn náà máa bá nìkan máa ṣe káàkiri. A máa rí bẹ́ẹ̀. Tó pé téèyàn bá pọ̀ sí pẹ̀lú tó bá wo pa àwọn ọ̀rẹ́, èèyàn wo dáadáa náà ọ̀rẹ́ o. So èkejì náà wọ́n wò náà rẹ̀. So bí àárín yẹn mo ṣe rí níbi ká máa wò ta. Orúkọ mi ni Adéjùmọ̀ Taofeek Ọláníyan. Orúkọ tèmi ni ọmọọba Hamid Oyègbadé. Èrò tèmi lórí ìdí tí àwọn ọkùnrin mìíràn fi máa ń ṣe àgbèrè àbí wòta, ó ní pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ní ojú kò mú ò lọ. Torí pé tá a bá wò ó, Ọlọ́run tó dá wa, ó ṣiṣẹ́ ribiribi sí ara àwọn obìnrin. Pàápàá jùlọ tí a bá rí àwọn obìnrin mìíràn tó jẹ́ wípé Ọlọ́run dára sí wọn lára. So ó ṣeé ṣe ká rí ọkùnrin míì tí ó rí nǹkan tó wù ú, tó ṣeé ṣe kó yàtọ̀ sí tí òun ní nílé. Bóyá a rí ọkùnrin tó ṣe pé obìnrin fẹ́lẹ́fẹ́lẹ́ tàbí obìnrin pẹlẹbẹ ni ó ní sílé, ṣùgbọ́n tó wá rí obìnrin mìíràn níta tó jẹ́ obìnrin bàǹbà. Tàbí a rí ẹni tó ní obìnrin bàǹbà nílé ṣùgbọ́n tó wá rí obìnrin tó jẹ́ ọ̀pẹ̀lẹ́ngẹ́ níta. Ọkàn rẹ̀ lè lọ síbẹ̀ wípé kí ló dé tóun náà ò ní irú yẹn, àbí kóun náà ó ṣe kíní kan tá à ń pè ní pé taste, pé kóun náà ó yẹ irú nǹkan yẹn wò. So ohun tó dá lé lórí jù lọ ní pàápàá òun náà ni pé àìní àmójúkúrò. Torí ẹni tó bá ní àmójúkúrò, ó yẹ kó gbà wípé èyí tí òun ti ní, níwọ̀nba ìgbà tẹ́ni náà bá ti jẹ́ ẹni tó ti ní obìnrin sílé, kó gbà pé èyí tí òun ti ní yẹn, òun náà ni Ọlọ́run kọ mọ́ òun, òun náà dẹ̀ ni wọ́n máa bá yí. Ṣùgbọ́n nígbà tó bá ti ń di pé a rí ẹni tó ń wo nǹkan míì tó yàtọ̀ sí tiẹ̀, dandan ni kí ó ṣe kámi kó fẹ́ mọ báwo ni ó tún ṣe rí. Èyí tó tún lè fà á, òun náà ni wípé gẹ́gẹ́ bí ìṣẹ̀dá t'Ọlọ́run ṣẹ̀dá àwọn ọkùnrin, ìfàyè ti wà ńbẹ̀ tó jẹ́ wípé ọkùnrin tó bá dá pé, tí ara rẹ̀ pé dáadáa, tó bá rí obìnrin tí ó dùn wò lójú, tó jojú ń gbèsè, ó di dandan kí ọkàn rẹ̀ fà mọ́. Pàápàá jùlọ tírú ọkùnrin bẹ́ẹ̀ bá tún jẹ́ ẹni tí Ọlọ́run jogún séńjì díẹ̀ fún, tó gbà wípé òun lówó lọ́wọ́, ẹni tó bá dẹ̀ lówó lọ́wọ́, olówó ṣe ohun gbogbo tán. So yóò fẹ́ wò pé ṣe bí tóun bá náwó fún irú obìnrin bẹ́ẹ̀, ó ṣeé ṣe kóun náà ní àǹfààní. So èyí tí mo rí tó tún ń fà á náà ni pé àwọn obìnrin, àwọn náà ń ṣe ètò pọ̀ nínú ẹ̀. Nígbà tí wọ́n bá wọ aṣọ tí ò bo àyà, tí wọ́n wọ aṣọ tí ò bo itan, ó di dandan ọkùnrin tí ara ẹ̀ bá pé dáadáa, tó bá rí àyà tó rí itan, ó ṣeé ṣe